mi ò jẹ ìrún nílá ìjọ tí mo ti délé ayé mi wọn náà gbà tá ń tẹ̀lé àwọn kan bẹ́ẹ̀ bí abálẹ̀bì kan wọ́n ní ṣé ò ti gbé mi ṣé ò kankan ò lè gbé ojúṣe tèmi lọ́dọ̀ Ọlọ́run. Al-Miskinu Billah lẹ́ ń bá wí lè bá wọn ẹ̀ tó bẹ́ẹ̀ láti bá Al-Miskinu Billah wí nínú ọ̀rọ̀ ẹ̀sìn nílẹ̀ yìí tẹ́pẹ́ yìí lẹ́gbẹ̀ẹ́ pé Kùránì dání mọ́lá múmínì kí ló wí bẹ́ẹ̀ mọ́lá múmínì tẹ̀ wá sọ wípé ẹnìkan ó tiẹ̀ wá pé ó fẹ́ dìde ti Al-Miskinu lónìí kò ní jẹ́yìn pé wọ́n á máa sọ pé ìgbé so wá ní nǹkan kan tó ṣe fún wa nú ayé wa ni kò ní jẹ́yìn lẹ́sọ̀ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ gangan láti máa bárù Sheikh Suleiman Farouk Al-Miskinu Billah wí bẹ́ẹ̀ so èmi nífẹ̀ẹ́ yín tí bá dẹ̀ yọ pé mo nífẹ̀ẹ́ èèyàn mo nífẹ̀ẹ́ nìyẹn ni torí pé tí mo bá sọ fún yín pé mi nífẹ̀ẹ́ yín kò sí nǹkan kan tẹ́ ẹ lè ṣe fún mi. lórí ọ̀rọ̀ tí afa Abdulmumin Ọ̀kìn sọ so mo kàn ní láti clear àwọn kankan ni so that everywhere go ma save. àkọ́kọ́ ni wípé ọ̀rọ̀ wípé àwọn lọ gba òsàn lọ́dọ̀ àwọn kan nǹkan kan doctor tó jẹ́ Christian ó lè treat yàn ṣe ti understand ìyẹn ò sọ pé ká ti torí ẹ̀ di Christian doctor tí kò believe Ọlọ́run wà ó wà àwọn doctor yẹn wà sọ pé wọ́n lè treat yàn téyìn ò gbádùn bí ó ṣe jẹ́ wípé Ọlọ́run ọba ò ní ẹni pé ẹni báyìí òun ni ò lè fa àìsàn ṣe gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ló jẹ́ pé kò sí ọwọ́ ẹni tọ́lọ́run ò lè gbé ìwòsàn yẹn gbà Ọlọ́run lè gbé àìsàn gbà anywhere ó lè fún anybody láìsàn ó lè jẹ́ anybody ṣàìsàn ó wá lè gbé ìwòsàn náà gbà anywhere so àwọn èèyàn àwọn Guru Maharaj ní àwọn oríṣiríṣi àwọn èèyàn ní tó yẹ pé àwọn èèyàn tó kọ́ wọn máa ń gbé àwọn èèyàn lọ sọ́dọ̀ wọn bá wa so afa Abdulmumin ní share testimony wọ́n fi kíní ìmoore hàn sí olóore wọn ní problem kankan pẹ̀lú ẹ̀ but ṣe bẹ́ẹ̀ ṣàmọ̀ wípé ẹ gbọ́dọ̀ ṣe ẹ̀sìn tí olóore yín yẹn ń ṣe mùsùlùmí lẹ́yìn gbọ́dọ̀ jẹ́ Islam lẹ́yìn lẹ́gbọ́dọ̀ máa ṣe níta gbọ́dọ̀ mójútó nìyẹn barakallahu fikum wa alaykum. ọ̀rọ̀ kejì tẹ́ wá sọ ọ̀rọ̀ yẹn kò yẹ kó lọ bẹ́ẹ̀ òun ni ọ̀rọ̀ wípé ìgbà tẹ́ wà lọ́dọ̀ àwọn kan tí wọ́n máa ń sọ pé ṣé ò gbẹ̀rún kò yẹ kẹ́ẹ̀kan sọ̀rọ̀ yẹ kẹ́ẹ̀kan rí báyẹn ọ̀rọ̀ tí ń dá wàhálà lẹ̀ làwọn kan bá rò pé Sheikh Suleiman Farouk Al-Miskinu Billah lẹ́ ń bá wí wọ́n á rò pé rárá o ṣe rí ẹni tí ó mọ̀ fún ni ní nǹkan ẹni tí ó bọ́ ni àbí ká sọ pé ẹni tó fóúnjẹ sí ni lẹ́nu òun mọ̀ lè gbá àyàn létí èyí ó mọ̀ fọwọ́ ra ni pé òun ló ń fóúnjẹ sí mi lẹ́nu ó bọ́ mi ó sì dáadáa fún mi àmọ́ ẹni tó jẹ́ wípé èèyàn lèèyàn bọ àbẹ́yàn lèèyàn sí lórí ẹ̀pọ̀ lórí èèyàn ó gbáyàn létí yẹn àgbágbé ni àmọ́ ẹni tó jẹ́ pé èèyàn lèèyàn sí lórí kó tún wá gbé ọwọ́ sókè pé òun ó gbá ni létí ó fẹ́ gbá last so ẹ mọ̀ kì í ṣe threatening lọ̀rọ̀ yẹn o like èmi kàn fi mú òwe ọ̀rọ̀ pa ká tiẹ̀ wá sọ wípé ẹnìkan ó tiẹ̀ wá pé ó fẹ́ dìde ti Al-Miskinu lónìí kò ní jẹ̀yìn pé wọ́n á máa sọ pé ìgbé so wá ní nǹkan kan tó ṣe fún wa nú ayé wa ni kò ní jẹ̀yìn lẹ́sọ̀ bẹ́ẹ̀ so mi ní nǹkan kan tí mo fẹ́ dá sí láàrin yẹn kọ́lọ́n kó dáhùn kó bá wa tún yín ṣe sí dáadáa but dédé bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn ẹ fẹ́ dá síláàmù lùtàn yẹn ni irú àáfàá ti ń sọ pé ṣé ò gbẹ̀rùn yẹn a fẹ́ sọ fáfá yẹn wípé kìí ṣe mùsùlùmí kèfèrí ni ṣé ẹ mọ̀ pé irú nǹkan báyẹn kò sí nínú Islam ó wá yẹ kẹ́ ẹ dárúkọ ẹni yẹn bẹ́yìn ṣe ti torí bẹ́yìn sọ pé ìgbà tẹ́ wà lọ́dọ̀ àwọn ẹni yẹn ẹ ti kúrò lọ́dọ̀ àwọn ẹni yẹn lẹ́ ń sọ yẹn bẹ́yìn ṣe ti wá wà lọ́dọ̀ àwọn ẹni yẹn tẹ́lẹ̀ yẹn tẹ́tí kún bẹ́ẹ̀ a ní káwọn èèyàn tó kún bẹ́ẹ̀ náà kí wọ́n kún bẹ́ẹ̀ torí pé ẹni yẹn ṣe mùsùlùmí ó yẹ kẹ́ ẹ dárúkọ ẹni yẹn fún wa àkọ́kọ́ nìyẹn. Secondly ó ní pé àbòsí àti ìwà tí ò dáa ni yóò máa jẹ́ ipe ẹ mọ̀ irú ọ̀dọ̀ ẹni yẹn kó wá jẹ́ pé nǹkan míì ló gbé yín kún bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ ọ̀run yẹn tí òpin yà yóò bá dé láàrin ẹ̀yin àtẹni tí ó máa ń sọ wípé ṣé ò gbérun yẹn kò gbọ́dọ̀ jẹ́ nǹkan míì ọ̀rọ̀ ọ̀run ló gbọ́dọ̀ jẹ́ o because ọ̀rọ̀ ọ̀run tó jà sí káfà kan máa sọ fún ẹ pé ṣé ò gbérun bàjá mọ́tẹ̀lé mọ́ jọmọ lẹ́yìn rẹ̀ mọ́ ṣé òwò ló gbérun ṣé ò ti já ní tí tó yẹ pé ní mọ́sálásí ló sùn àbí ṣé Ibrahim tó kọ́ mọ́sálásí kalẹ̀ bí ó ṣàgbénu yóò kọ́ gbé tìyàwó yóò gbé tọ́mọ tá a bá wà ní Kaula àwa tá a jẹ́ Nàìjíríà mọ́ ń pẹ́ dé mọ́sálásí àwọn ọmọ ṣé Ibrahim mọ́ ń ṣáájú wá dé mọ́sálásí ṣáwọn yẹn ni sáwọn ni ṣé òtẹ́ ń sọ pé gbérun àbí wo àbí tó kírun gẹ́gẹ́gẹ́ fún rárá rẹ̀ tó dẹ̀ jí kẹ́ mọ̀ pé wọn ọ̀ràn yẹn ni tọ́ ọjọ́ tẹ̀yìn tí wàá mọ̀ pé ọ̀ràn yẹn ni rún aburú àti tí ò dá tó wá wà ń bẹ̀sà
ẹ wá ní ẹ̀yin wá bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan tí yẹn ẹ̀yin ò kírun, kò yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀. Táìmù tẹ́ ẹ ti mọ̀ pé ìrun dandan nìyẹn ló yẹ kẹ́ ẹ ti bẹ́ nìyẹn jà pé ó ṣe ni máa kírun, èmi ò lè máa tẹ̀lé lùwọ̀ yìí o. Irú ìjà báyẹn ló wá yẹ ká gbọ́ sí pé òkè o ẹ bá ọ̀rẹ́ yín kan jà o torí pé kẹ́ ẹ kírun ó mọ̀ dáa bẹ́ẹ̀. Kó wá jẹ́ pé nǹkan míì ló wá pín ìyá tí ẹ sọ̀rọ̀ ọ̀run lẹ́yìn la ilaha illallah Muhammadu Rasulullah ìrun ló kàn. Ìrun tó téyàn ó bára ìyẹn jà sí pé ó yẹ kírun ó sì gbẹ́rẹ́ mùsùlùmí kí wà ní nǹkan yẹn. So wá ní kẹ́ ẹ dárúkọ ẹni yẹn fún wa, ṣe ti understand, ká lè sọ fún àwọn yẹn pé ẹ má tẹ̀lé irú ẹni báyìí o pẹ̀lẹ́rì tó dájú pé ẹni yẹn kírun. Ẹ ti understand nǹkan táwọn sọ báyẹn kò ní ìjìyàn àbí wàhálà kankan, kò dẹ̀ yẹ kó bí wàhálà alẹ́ rárá. So ìdèdè bẹ́ẹ̀ sí gbé ọ̀rọ̀ yẹn àti dèdè ibi tẹ́ gbé dé ní dèdè ibi tẹ́ ti dákẹ́ yẹn yóò dá wàhálà alẹ́. àwọn èèyàn ti máa ń rọ́ sí nǹkan mi wọ́n rọ́ pálí miskinu lẹ́sọ̀ rárá o. Ìfẹ́ tèmi wá nísìnyí lèmi fi wò pé kì í ṣe Sheikh Al-Miskinu Billah lẹ́ ń bá wí, because Al-Miskinu Billah flag ẹ̀sìn wà lọ́wọ́ wọn, àfa ẹ̀sìn ni wọ́n, àfa onísúfísì ni wọ́n. Tí wọ́n bá wá fi rú wà bẹ́yẹn rọ̀ sọ́dọ̀ wọn wá láti dé ọ̀dọ̀ ta wá láti bá òdodo tán pé ń tasọ́wọ́ fún wọn. Tọ́ a gbọ́dọ̀ mọ̀ pé irú wọn kì í ṣe bẹ́ẹ̀. Kódà ní kẹ́ jáde kẹ́ sọ pé àkèésí àwọn lẹ́ ń sọ o, bóyá kẹ́ tó dọ́dọ̀ àwọn tí wọ́n sọ pé ẹ̀mí làwọn ń kírun fún, ẹ ti kọ́kọ́ dọ́dọ̀ àwọn tí wọ́n máa ń sọ wípé àwọn ń kírun fún wípé ṣé o ti gbẹ̀rùn. Ṣé àwọn tó máa ń sọ pé ṣé o ti gbẹ̀rùn kèfèrí ni wọ́n, ṣé àwọn tó máa ń sọ pé ẹ̀mí làwọn ń kírun fún àwọn náà ṣe mùsùlùmí rẹ̀. Àwọn méjèèjì yẹn ẹ ní láti jìnnà sí wọn pátápátá. Àwọn kan ṣe é lóore ẹ mọ dúpẹ́ oore dandan nìyẹn, àmọ́ ẹ mọ́ bá wọn sí ẹ̀sìn tí wọ́n ṣe. Ṣé ẹ ti wọn sáré báyẹn? So ẹ dákun torí Ọlọ́run ẹ clear ọ̀rọ̀ yẹn gbà mo nífẹ̀ẹ́ yín gan. Olójẹ́ kí mo kà ẹ lè bá ẹ tó bẹ́ẹ̀ gangan láti mọ bárù Sheikh Suleiman Farouk Al-Miskinu Billah wí bẹ́ẹ̀. So èmi nífẹ̀ẹ́ yín tí bá dẹ̀ yọ pé mo nífẹ̀ẹ́ yẹn mo nífẹ̀ẹ́ nìyẹn ni, torí pé tí mo bá sọ fún yín pé mi nífẹ̀ẹ́ yín kò sí nǹkan kan tẹ́ ẹ lè ṣe fún mi. Tí wọ́n sọ pé mo nífẹ̀ẹ́ yín wallahi mo nífẹ̀ẹ́ yín láti tipẹ́tipẹ́. Tí wọ́n sọ pé fáwọn mi ní ọ̀kẹ́ ọ̀ ìyìn nífẹ̀ẹ́ yín o kò sí ní tẹ́ ẹ lè ṣe, ìyìn nífẹ̀ẹ́ yín náà nìyẹn kí lẹ́ ṣe. Bọ̀ torí pé mo nífẹ̀ẹ́ yín mo fi ń sọ ẹ lè mo mọ̀ yín sí oníwà pẹ̀lẹ́ aláníyàn rí ẹ mọ̀ ká wá gbọ́ wípé irú ọ̀rọ̀ báyìí wá jáde lẹ́nu yín. Àkọ́kọ́ náà ẹ̀yin gẹ́gẹ́ kọ́ ọmọ tán pé ń tasawufu náà wípé tasawufu ó yé yín ẹ̀yin gẹ́gẹ́ mọ̀ bẹ́ẹ̀ sì tẹ́ ṣe dá dúró à ń bá ọ̀rọ̀ Sufi lẹ́nu yín ká wá gbọ́ pé wá máa sọ pé ṣéwù kan wọ́n sọ pé kíní kan gbẹ̀rùn ẹ̀ẹ́dẹ̀ bá ẹni yẹn jà tẹ́yìn náà sì máa tán pé ń tasawufu. Irú ọ̀rọ̀ tó yẹ kẹ́ bá ẹni yẹn jà sí nìyẹn. So ẹ̀ẹ̀kan ní jáwá sáré báyẹn náà ọ̀rọ̀ yẹn gbogbo nǹkan ni ó di tán yóò di ìtàn rí wá ní ẹjọ́ di ẹ̀dá òtòrí ọlọ́yẹ fi hàn Islam lọ́wọ́ ẹja morúkọ ẹni yẹn ẹjọ́ lásán káwá lè sọ fẹ́ ni ẹ̀ pé wọn kì í ṣe tasawufu ṣe báyẹn dandan ni irun ṣé o kẹ̀kẹ́ ògbérun àdẹ̀tí sọ láì mọ́yé gbà. So irú ọ̀rọ̀ báyẹn bíi pé ẹmọ yóò mọ bá image Islam jẹ yóò mọ bá image tasawufu jẹ tó dẹ̀ lágbára gan. So a ní láti mẹ́ni yẹn àwọn yẹn wá rọ́ka aláìmoore ni yín àmúlẹ̀ ẹ̀yin ẹ̀sẹ̀ aláìmoore Al-Miskinu Billah lẹ́ ń bá wí lè bá wọn ẹ̀ tó bẹ́ẹ̀ láti bá Al-Miskinu Billah wí nínú ọ̀rọ̀ ẹ̀sìn nílẹ̀ yìí tẹ́pẹ́ yìí lẹ́gbẹ̀ẹ́ pé Kùránì dání mọ́lá múmínì kí ló wí bẹ́ẹ̀ yẹn mọ́lá múmínì ọwọ́ yín Kùránì ó mọ̀ wà mọ́lá múmínì. Tẹ́yìn gan sọ pé mọ̀kọ́ọ̀mù tọ́lọ́run fi yín sí látara wọn pé àlọ́ àwọn lèyìn ó wọ̀ téyìn ò fi dìyẹn tẹ́ ẹ sọ. So èmi ò believe n táwọn èèyàn sọ yẹn bọ́ a kàn nídìí orúkọ ẹni yẹn pé àwọn Al-Miskinu nǹkan kan rárá ẹ kọ́kọ́ kókó lẹ́mìí ara yín náà. Mo láti Sheikh Suleiman Farouk Al-Miskinu Billah kì í sẹ́ńtẹ́ picture sínú rọ̀rọ̀ tí Afábùtò Mùmínì sọ̀kalẹ̀ yẹn kì í sẹ́ńtẹ́ ẹ má dánwò láíláí. So ẹ wá ní ìmọ̀ ẹlòmíì tẹ́ bá fẹ́ picture síbẹ̀ but a nídìí orúkọ ẹni yẹn gẹ́gẹ́ náà láti fi rẹ̀ sí lọ́wọ́ náà ni. Kì í ṣe ìjà ẹlòmíì tó ti máa rò pé jà ní ẹni ní ìtò kì í ṣe ìjà lọ́wọ́ yìí náà ká lè gba àwọn èèyàn ẹlẹ̀ náà nìyà.